Koikimedia will bring the work closer to your doorstep. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé abáríkà ọdún tuntun. Mo gbàládùra pé a ní fi ìròyìn ìbànújẹ́ a ní fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Abáríkà ọdún tuntun, ṣùgbọ́n ẹ bá wa share Ipele ní under local government ó need the assistance, ó need the rescue right now. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share. Wọ́n ti wọ Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack right now. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share. Kó lè tẹ àwọn Àmọ̀tẹ́kùn, àwọn sójà, ọlọ́pàá, gbogbo àwọn agbófinró kó lè tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹ bá wa gbọ́wọ́lé share, ẹ bá wa gbọ́wọ́lé share. A ní fi ìròyìn ìbànújẹ́ bẹ̀rẹ̀ ọdún tuntun. Àwí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  àwọn èèyàn wa ní ìsọkúsọ là ń sọ. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ọ̀wọ̀ need the assistance right now. Wọ́n need the rescue. Wọ́n need the rescue. Àní ṣọdún nù ìbànújẹ́ o. Àní ṣọdún nù ìbànújẹ́ o. Ẹ máa bá wa máa pín ètò ibẹ̀ tí ń wọlé. Ẹ máa bá wa máa pín ètò yìí. A mọ ibi tó máa dé tó ti máa ṣe ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ni a mọ ẹni tó máa ṣe ìrànlọ́wọ́ fún. Ẹ bá wa share. Èmi kọ́ lẹ fẹ́ fi ràn lọ́wọ́. Ọ̀wọ̀ under attack. A ní fi ìròyìn ìbànújẹ́ bẹ̀rẹ̀ ọdún tuntun. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ìròyìn ìbànújẹ́ kò ní wọlé tàn wá o. Ìròyìn ìbànújẹ́ kò ní wọlé tàn wá lọ́dún tuntun. A ní rógun ìdààmú nílẹ̀ Yorùbá. A ní rógun ìdààmú o. Ọ̀wọ̀ under attack. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Eléyìí ń ṣe fake news. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa gbọ́wọ́lé share button. Ẹ jẹ́ kó tẹ̀ wọ́n èèyàn lára. Ẹ̀yin tẹ́ bá ní ṣọ́ọ̀ṣì sétí igbó ẹ tètè máa lọlé, ẹ tètè máa lọlé. Ẹ̀yin tí ṣọ́ọ̀ṣì yín ò bá sílẹ̀ rìn ìgboro, ẹ tètè máa lọlé right now. Ẹ kọ́kọ́ save ẹ̀mí yín ná. Ọlọ́run á gbàdúrà olúkálùkù wa. Kò síbi tá dúró sí tá ti gbàdúrà tọ́lọ́run ò ní gbọ́. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ọ̀wọ̀ under attack. Breaking news. Ọ̀wọ̀ under attack. Ìpele yìí ni Ọ̀wọ̀ under attack. Àwọn banditi ń ṣọṣẹ́ ní Ọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá wa gbọ́wọ́lé share button. A ní àmọ́ bíi tí ẹ máa share ẹ̀ sí tó ti máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn tí wọ́n ń kojú wàhálà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni àmọ́ bíi tí ẹ máa bá wa share ẹ̀ sí tí wọ́n ti máa ráàánú gbà. Ẹ bá wa gbọ́wọ́lé share button. Ọ̀wọ̀ under attack. Right now, Ọ̀wọ̀ under attack. A ní fi ìròyìn ìbànújẹ́. A ní fi ìròyìn ìbànújẹ́. A ní fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack. Help me to share this program, please. Èmi kọ́ lẹ fẹ́ fi ràn lọ́wọ́. Ẹ̀yin èèyàn ẹ share program yìí. Èmi kọ́ lẹ fẹ́ fi ràn lọ́wọ́. Ẹ já rescue àwọn èèyàn tí wọ́n attack lọ́wọ́. Ẹ já rescue wọn. Ẹ bá wa share sí ọ̀dọ̀ àwọn ọlọ́dẹ ìbílẹ̀. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tẹ́ bá mọ̀ ní agbègbè yín. Ní agbègbè Ondo State. Ẹ bá wa share fún wọn. Kán rescue àwọn èèyàn ní Ọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ lọ rescue àwọn èèyàn lọ́wọ́.
ẹ̀yin Nigeria Army ẹ lọ rescue àwọn èèyàn lọ́wọ́. Nigeria Army, Civil Defence, Hunter, Àmọ̀tẹ́kùn, please and please, Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack. Please share this program. Share this program. A ní fi ìròyìn ìbànújẹ́, a ní fi wọnú ọdún tuntun. Aburú ó kéré ó tóbi. Kò ní ṣubú lù wá o lílẹ̀ Yorùbá. A ní rógun ìdààmú o. A ní rógun ìdààmú o. A ní rógun ìdààmú ogun ò ní kó wá lọ o. Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack. Please share this program. Share this program. Please share this program. Share this program. Please, Ọ̀wọ̀. Wọ́n need assistance. Ẹ rescue àwọn èèyàn. Ẹ rescue àwọn èèyàn. Báwo lẹ ṣe lè rescue wọn? Látàrí bẹ́ bá ṣe ń bá wa share. Látàrí bí ẹ bá ṣe ń bá wa share. Ọlọ́pàá tẹ́ ẹ mọ̀, DPO tí ẹ mọ̀, tẹ́ ní contact wọn lọ́wọ́. Àwọn sójà tí ẹ mọ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní share fún wọn. Ọ̀wọ̀ under attack. A ní fi ìròyìn ìbànújẹ́, a ní fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Ìròyìn ìbànújẹ́, a ní fi bẹ̀rẹ̀ ọdún tuntun. Ọ̀wọ̀ under attack. Ọ̀wọ̀ under attack right now. Ọ̀wọ̀ under attack. Àwọn bandit wọ́n ń ṣiṣẹ́ láabi lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀wọ̀. Wọ́n ń ṣiṣẹ́ láabi lọ́wọ́ o, wọ́n tún wọ ìpínlẹ̀ Ọ̀wọ̀ o. Àwíwíwíwíwíwíwí o, ọwọ́ yẹn wà ò gbọ́ o. Àwíwíwíwíwíwí o, ọmọ yẹn wà ò gbọ́ o. Ordinary láti pé kí Nigeria government bá wa stop Vanguard yìnyín, wọn ò rí stop. Wọn ò stop ẹ̀. Ó túmọ̀ sí wípé wọn ò fẹ́ràn ará ìlú. Bẹ́ẹ̀ ni, ó túmọ̀ sí wípé wọn ò fẹ́ràn ará ìlú. Tó bá jẹ́ pé ìjọba fẹ́ràn ará ìlú ni, kò sí nǹkan tó ní kó má stop Vanguard yìnyín. Pẹ̀lú bí ìlú ṣe le báyìí. Ìlú ò ní lè mọ́ wa lọ́dún tuntun o. A ní rógun ìbànújẹ́ o. Ara rẹ̀ là á fi ṣọdún o. Mo gbà ládùúrà fún gbogbo ẹ̀yin fans wa. Ẹ ní ṣubú dànù lọ́dún tuntun o. Ẹ ní kó sọ́wọ́ ajínigbé o. Ẹ ní kó sọ́wọ́ agbénipa o. Ẹ bá wa share ètò, ẹ bá wa share ètò yìí, ẹ bá wa share. Ọ̀wọ̀ is under attack. Ẹ bá wa share, ẹ bá wa share. Ànírógun wàhálà ilẹ̀ Yorùbá, ogun ò ní kó wa lọ. Ogun ò ní kó wa lọ. Ogun ò ní kó wa lọ o. Àní rí dààmú o. Ẹ̀yin fans wa, ẹ̀yin Koikimedia fans, ẹ ní rógun wàhálà. Lọ́dún tuntun, ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní yalé mi àtẹ̀yìn. A kí gbogbo wa pé a káàbọ̀ sí ọdún tuntun. Ọdún yìí máa jẹ́ ọdún ayọ̀ fún wa o. Á jẹ́ ọdún ìdùnnú, á jẹ́ ọdún ìgbéga. Á jẹ́ ọdún ayọ̀, ọdún ìṣelógo, ọdún ìṣerere. Ọdún ìṣelógo, ọdún ìṣerere, òun lọ́dún yìí máa jẹ́ fún wa o. Ṣùgbọ́n abẹ̀yìn àròyìn, ẹ bá wa share ètò yìí. Ẹ bá wa share, ẹ bá wa share. Ọ̀wọ̀ under attack. Àwọn bandit ti wọ ìlú Ọ̀wọ̀. Wọ́n ti ṣiṣẹ́ láabi lọ́wọ́. Wọ́n pe ìlú yẹn ní Ipele in Ọ̀wọ̀. Ipele ní ìpínlẹ̀ Ọ̀wọ̀. Ẹ bá wa share, ẹ bá wa share, ẹ bá wa share.
bí ẹ ṣe ń ṣí ẹ ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ẹ wọ́n wá ní fi gbọ́mọ sí lọ́dún tuntun ẹ ní fi gbọ́mọ sí ní gbogbo ọjọ́ ayé yín ẹ ní fọwọ́ yín méjèèjì ẹ ní fi gbọ́mọ sí gbogbo ẹ̀yin tí ẹ ti bá mi ṣí ẹ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá mi ṣí ẹ sẹ́ẹ̀ ṣí ẹ la nílò ṣí ẹ so that ó máa kan gbogbo àwọn ibi tó bá yẹ kó kàn lára àwọn èèyàn máa tètè sọjí àwọn tó bá sì wà ní ṣọ́ọ̀ṣì ní kíákíá kí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣọ́ọ̀ṣì kalẹ̀ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá wá o lọ́dún tuntun ìbànújẹ́ ò ní wọlé tọ̀ wá wá o ànírógun ìdààmú o ànírógun wàhálà ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní dàrú ilẹ̀ Yorùbá ò ní dàrú o ara rẹ̀ là á fi ṣọdún o ara rẹ̀ là á fi ṣọdún o ẹ jẹ́ ká rescue àwọn tí wọ́n ń kojú làlúrí lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀wọ̀ ṣé arántí àtìgbà tí wọ́n ti kọ lẹ́tà tèmi àtẹ̀yìn tí a bá ní gbàgbé ṣé arántí àtìgbà tí wọ́n ti kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ọ̀wọ̀ ṣé amọye mọ́ọ̀tì tí ó ti tó apariwo títí iset kí Ondo State Governor kàn take action gidi àwọn lọ́balọ́ba àwọn chairman local government ni wọ́n ń ra mọ́tò fún jẹ́ àsọ àwí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  ẹni tí Koikimedia ti pọ̀ jù ẹni tí Ìgbòho Òòṣà ti pọ̀ jù ẹni tí Koikimedia ti pọ̀ jù ẹni tí Ìgbòho Òòṣà ti pọ̀ jù ṣótán àwíwíwíwíwíwíwí ẹlẹ́ni gbọ́ wọ́n kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ọ̀wọ̀ ní bíi oṣù bíi mẹ́rin márùn-ún ó ti ń lọ sí 6 months tí wọ́n ti kọ lẹ́tà sí ìpínlẹ̀ Ọ̀wọ̀ kó tó di pé wọ́n ṣètò wá kọ another one ní bíi 3 to 2 months ago náà sí Àkókó tí wọ́n kọ sí Ìgáṣí Èrìtì Àkókó tábà ní gbàgbé wọ́n kọ sí Ìgáṣí Èrìtì Àkókó but ti Ọ̀wọ̀ yìí wọ́n ti kọ́ I thought is over 6 months now ni wọ́n ti kọ́ kí ni Ondo State Governor kí ni ó ń ṣe ayédàtiwa ó ń pursue second time iṣẹ́ tó fi máa rescue yín ó máa yín pursue second time can you imagine that iṣẹ́ tó fi máa rescue àwọn èèyàn kí ló ń ṣe ó ń ra mọ́tò fún àwọn lọ́balọ́ba kó lè rojú èrè àánú wọn gbà láti lè wọlé fún second time iṣẹ́ tí ó fi máa ṣe tó fi máa fún àwọn Ondo State Àmọ̀tẹ́kùn tó fi máa ró wọn lé agbára kó AK-47 fún wọn kó approve ẹ̀ fún wọn kó fún wọn ní mọ́tò tó dáa kó fún wọn kó increase salary wọn kó fún wọn lówó tó dáa kó fún ẹbí wọn kó tọ́jú ẹbí wọn ó ń ra mọ́tò fún àwọn chairman local government so that àwọn yẹn ò ní lè betray àwọn yẹn á lè tì lẹ́yìn wọn á lè fi rí àǹfààní láti kógojá tó bá di second time ṣó ti tán báyìí sìn à ń sọ fún èèyàn wa àwọn pípì wọn ò nífẹ̀ẹ́ yín ẹ padà lẹ́yìn wọn ẹni rọ ni a sọ fún yín títí mo ṣe program kan ní bíi ọ̀sẹ̀ bíi méjì ó dà pé ó ti ń lọ kò tí pé ọ̀sẹ̀ méjì bọ̀ tó ti ń lọ sí ọ̀sẹ̀ méjì náà sí mo ní ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kán tàn yín wálé ẹ má jẹ́ kán tàn yín wálé ìwọ tó ò bá sí ní Nàìjíríà rọra jókòó síbi tó wà ṣọdún bẹ́ẹ̀ àwọn èèyàn yìí tó bá wà lé ohun tó bá fẹ́ fi ránṣẹ́ sí wọn mo sọ tẹ́ ẹ bá gbàgbé lórí prógámù yìí ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe Christmas tí ò sí anything àwọn èèyàn á ní mò ń sọ̀sọ̀kúsọ àbí òun lélẹ̀ ó ti ń ṣẹlẹ̀ o òun lélẹ̀ ó ti ń ṣẹlẹ̀ Ipele lílo under Ọ̀wọ̀ local government is under attack now
is under attack. It's under attack. Can Governor Ayédàtiwa withdraw all the security in government house to Owona to rescue them? Kí ni ohun tó ṣẹlẹ̀? Mo máa ń béèrè question yẹn lọ́wọ́ Ayédàtiwa nítorí pé lọ́jọ́ tí wọ́n ń ṣe òkú Akérédolú ó jẹ́ ẹ̀jẹ́ kan tèmi dẹ̀ wà ń bẹ̀. Kí ló dé tí arákùnrin yìí tí wọ́n pè ní Ayédàtiwa kí ló dé tí ò lè gùn lé iṣẹ́ tí ọ̀gá ẹ̀ former governor Rotimi Akeredolu tí wọ́n ti dolóògbé nsìn kọ́ lọ́ọ́ bá mi tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere nítorí pé nígbà tí bàbá náà wà ń bẹ̀ ó kó ipa takuntakun ó gbìyànjú ó sapá lọ́tún lósì kí òun lè dáwọ́ gbogbo wàhálà ohun ìdààmú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo State kó lè dáwọ́ ẹ̀ dúró. Ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ fún gómìnà Rotimi Akeredolu ńgbà náà lọ́hùn nítorí pé out of 6 governors tí a ní nílẹ̀ Yorùbá ẹni mélòó ló support ẹ̀ fún gbogbo nǹkan tó ń ṣe ńgbà yẹn. Àwa Yorùbá àdẹ̀pòwe kan a ní ọwọ́ kan àjọ kìíní kan ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tó bá jẹ́ pé bó ṣe ń gbé ńgbà yẹn tó ṣe ń dragi àwọn terrorists tí Akérédolú fi ń dragi àwọn terrorists lọ́jọ́ náà lọ́hùn ká ní pé bẹ́ẹ̀ ni ẹni tó wà ní Ọ̀ṣun Ọ̀yọ́ Èkìtì Lagos Ògùn ká ní pé bẹ́ẹ̀ náà ni ọ̀wọ́n náà ṣe ń dragi wọn. Gbogbo ń tà ń sọ yìí a ti ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n ìgbà tó jẹ́ wípé ariwo second time wọ́n fẹ́ ṣe ẹ̀ẹ̀kejì lọ́fíìsì ní gbogbo wọn pariwo kiri. Mo ní kẹ́ bá mi gbọ́ ó lè share button sẹ́ ẹ bá mi gbọ́ ó lè share button sẹ́ breaking news Ọ̀wọ̀ is under attack. Ta ló máa rescue Ọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ náà? Ta ló máa rescue Ọ̀wọ̀ lọ́wọ́lọ́wọ́ náà? Ta ló máa rescue ẹ̀? Nítorí pé àmọ́ bí tí ẹ máa share tẹ máa bá wa share ètò yìí sí tó ti máa ràn wá lọ́wọ́. Àmọ́ bí tó tẹ máa bá wa share sí tó ti máa sèfù ẹ̀mí àwọn èèyàn. Nigeria Army, please ẹ rescue Ọ̀wọ̀ ẹ lọ rescue Ọ̀wọ̀. Ẹ má jẹ́ kán pa àwọn ọmọ Yorùbá tán bẹ́ẹ̀. Abẹ̀yìn ni àárọ̀ yín ni nítorí pé Koikimedia àtúntún ké tọ́tán ni. Ta bá ń sọ fún yín pé a wà fún nǹkan kan a wà fún nǹkan méjì a wà fún ilẹ̀ Yorùbá. Koikimedia kò wà fún kò represent ìbànújẹ́ fún ilẹ̀ Yorùbá. Ohun tí Koikimedia represent fún ni wípé kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà kí ogun má kó wa lọ. Ohun tí Koikimedia àti Ìgbòho Òòṣà tí a represent nìyẹn. Àwa ò sí nídìí wípé kó dàrú nítorí pé a rí wípé iṣẹ́ tó yẹ kí àwọn ọba kankan gbé ìgbésẹ̀ ìdí wípé kó dàrú kán máa bára wọn fa wàhálà kiri òun ni àwọn ń bá kiri. Ṣùgbọ́n mo wá gbàládùra o ọdún ìyá 2026 tá a wà yìí ẹni tó bá ní òun ò ní jẹ́ kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá ara ò ní tù yín o. Gbogbo ẹ̀yin
yálà ọba ni, yálà ìjòyè ni, yálà olóṣèlú ni, yálà mẹ́mbà ará ìlú ni, tó bá ní òun ò ní jẹ́ kí àlàáfíà jọba lílẹ̀ Yorùbá, òun gan ò ní nísinmi. Irú ẹni bẹ́ẹ̀ ò ní nísinmi. Bẹ́ẹ̀ ni ọdún tuntun la wà o, wá láti wá ṣẹ́ ìpè, ṣùgbọ́n ẹni tó bá tó pé òun máa ní wá lára lé ọdún ya 2026 tàwọ̀ ẹsẹ̀, tó bá ní òun á máa da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú, yálà Fúlàní ni, yálà Haúsá ni, yálà Ìgbò ni, yálà Yorùbá ni, àní òun náà ò ní nísinmi. Ọmọ tó ní ìyá ò ní nísinmi, tó ní ìyá ò ní fojú korun ni, òun gan ò ní sùn. Koikimedia will bring the work closer to your doorstep. Please, our hunter. Bó tẹ̀ ṣe jẹ́ pé wọn ò tọ́jú yín, báwo ló ṣe máa yá yín lára láti lè lọ máa rescue irú ìṣẹ̀lẹ̀ bílẹ̀? Àwọn gómìnà sí wa wọ́n gba òbítíbitì billions of naira fún security vote. Kí ló fi ń ṣe? Wọ́n ń ṣẹ́ǹgẹ̀ sí dọ́là, wọ́n lọ ń kó pamọ́ sí abroad. Wọ́n lọ ń kó pamọ́ sí abroad. Koikimedia will bring the work closer to your doorstep. Ní fi ìbànújẹ́ ṣọdún o, ara eré là á fi ṣọdún. Mo ní ní ṣọdún nínú ìbànújẹ́, ní dààmú o, ní rógun wàhálà, ní dààmú sẹ́, mo ní ní rógun wàhálà. Ní dààmú, ní rógun wàhálà. Wàhálà ò ní wọ ilẹ̀ Yorùbá. Wàhálà ìdààmú ó kéré ó tóbi kò ní wọ ilẹ̀ Yorùbá o. Àní ṣílẹ̀tẹ̀. Koikimedia will bring the work closer to your doorstep. Èní ni ọjọ́ kìíní nínú ọdún ya 2026. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ ká rí ọjọ́ ẹ̀ní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ọjọ́ ẹ̀ní ṣojú ẹ̀mí wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ẹ̀yin fans wa, ẹ̀yin tẹ́ jẹ́ Koikimedia fans, both home and abroad. A dúpẹ́ pé Ọlọ́run ka ẹnì kọ̀ọ̀kan wa yẹ títí dọjọ́ ẹ̀ní. A dúpẹ́ pé Ọlọ́run ka ẹnìkọ̀ọ̀kan yẹ títí di ọjọ́ ẹ̀ní. Wọ́n á gbà ládùúrà pé ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yálé wa nínú ọdún tuntun yìí o. Gbogbo ẹ̀yin tẹ́ bá dúró tán, tẹ́ ń wá àlàáfíà lílẹ̀ Yorùbá, tẹ́ ń wá kí àlàáfíà jọba, ìbànújẹ́ ò ní wọlé yín o. Ara eré ilẹ̀ fi ṣọdún, àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá. Ibi tí ẹ ti máa mọ̀ wípé Nigeria government wípé wọn ò nífẹ̀ẹ́ yín ni
ohun banga tí ẹ̀ ń gbọ́ yìí tó ń dún lákọ yìí ordinary pé kí Nigeria government kí wọ́n stop banga látàrí pé ìlú ò fararọ towards December yìí Nigeria government ò rí stop ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pé ó ti bọ́ finally ó ti ṣe kí ni ó ti bọ́ finally fún ìwọ mi tiẹ̀ ní lè sọ̀rọ̀ púpọ̀ nípa ẹ̀ lálẹ́ sorry lóru yìí ìwọ tó sì ń dúró de Donald Trump kó wá rescue wa kò sí wàhálà o Ọlọ́run á jẹ́ kó rí wa rescue o ṣùgbọ́n àwọn tí wọ́n àtàkì lọ́wọ́ ń sìn wọ́n rí wọn rescue o Donald Trump ò tí ì rí wọn rescue o torí àti gbọ́ pé ó ti dé Ọ̀wọ̀ àti gbọ́ pé Donald Trump ti dé Ọ̀wọ̀ o a ní lílo ta wáyìn tí a bá gùn lé ohun tí bàbá Awólọ́wọ̀ sọ́sẹ̀ a sì ń tanra wa ni nítorí pé àwa fúnra wa la máa jà fúnra wa kò sí ẹnikẹ́ni kò sí ìlú kan tó ń bọ̀ wá rescue wa ọ̀ǹtí tá bá dìde fúnra wa ọ̀ǹtí tí a bá dìde fúnra wa nítorí pé èèyàn wa ẹ fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ so lépa ìdí èyí máa tó fọ ọ̀rọ̀ Donald Trump lálẹ́ máa tọ́ fò mí nílé sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n àdúrà mi fún ilẹ̀ Yorùbá ni pé ogun ò ní kó wa lọ o ogun ò ní kó wa lọ o ogun ò ní kó wa lọ ńlẹ̀ Yorùbá o ọdún tuntun la tútù wọ̀ o ọdún tuntun la tútù wọ̀ o tẹ́lẹ̀ tún lọ ń ṣẹlẹ̀ lé on the first nígbà tá a ṣe program lọ́jọ́ náà lọ́hùn ó dàbẹ́ ni pé èèyàn ń sọ̀sọ́kùsọ ni tí a ní ẹ jókòó síbi tí ẹ wà o ṣé ẹ mọ̀ pé ìlú tí wọ́n àtàkì lọ́wọ́lọ́wọ́ ń sìn báyìí wọ́n máa rí ẹni tó máa wálé síbẹ̀ táwa ṣọdún lé àbí ẹ̀rù bóyá kò ní sí ni òun náà máa níyàn táwa ṣọdún lé irú ẹni bẹ́ẹ̀ ń sìn tí ó bá gbọ́ program wa ń gbà yẹn ó lè ní kò sí kankan jọ ilẹ̀ Yorùbá wà lálàáfíà kìíní kan nǹkan tá à ń gbàdúrà náà nìyẹn kí ilẹ̀ Yorùbá wà lálàáfíà nítorí pé àwa fúnra wa gan àwa wàhálà fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kí wàhálà bá bá wọlé tàn wá àwa fúnra wa la máa dìde tí a máa ṣe kíni tí a máa fàájà fún any terrorist tó bá wá sórí ilẹ̀ wa. Mo ń béèrè àwọn ìbéèrè kan àwọn tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n ti wà nínú àwọn àdúgbò wa nínú àwọn sábò wa ṣé Donald Trump náà máa bá wa páàkì gbogbo wọn ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o àwa tuntun sọ tiwa o nísìnyí báyìí àdúrà ló yẹ kí àwa náà ká máa gbà pẹ̀lú ẹbí wa nínú yàrá tá rí ìròyìn náà tá sáré wọ studio pé ká sáré lè máa ké torí pé tá bá ń sọ fún yín pé the last man standing ní ìkànnì tí ẹ wá yìí bó jẹ́ lọ́sàn-án bó jẹ́ lóru bó jẹ́ lálẹ́ a wà fún yín
this page a sọ pé a ní jẹ́ kó sún wa, a ní jẹ́ kó rẹ̀ wá, a máa sọ, ṣùgbọ́n ṣé ẹ ṣetán láti gbọ́? Kọ́lọ́ má jẹ́ ká kú ikú etí dídì. A ní fìbànújẹ́ ṣọdún tuntun. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá lọ́dún tuntun. A ní rógun wàhálà nílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ilé mi àti ẹ̀yin ò ní dàrú. A ní ṣílẹ̀tẹ̀. Lẹ́ẹ̀kan sí, Koikimedia will bring the work closer to your doorstep. Ní kò pẹ́, a tún máa kàn yín lára. Ẹ jẹ́ ká lọ ṣe more findings nítorí pé a kò sì ń wá pé kẹ́ bá wa share ètò yìí kí ó kàn wọ́n tó bá yẹ kó kàn lára. La fi sáré jáde láti wí pé kàn tiẹ̀ bá wa rescue àwọn èèyàn wa ná. Kàn kọ́ bá wa rescue wọn. Ìgbòho ṣá pariwo títí o, ẹlẹ́ẹ̀ní gbọ́. Ẹ̀yin ọba ṣẹ̀ríǹsì, ẹ máa bára yín jà lọ. Koikimedia pariwo fún yín títí o, ẹlẹ́ẹ̀ní gbọ́. Prince Ọ̀jájú ni òun náà tún dé láti àkàtà wa ajínigbé, ó tún pariwo títí. Àní nǹkan báyìí lòun rí níbi tó gbé òun lọ. Àní àwọn information báyìí ló wà lọ́wọ́ òun. The next thing, ẹ ń fi DSS, ẹ fi ń threat ẹ̀. Ilẹ̀ Yorùbá ò ní dàrú. Mo máa ń tẹnu mọ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú. Ṣùgbọ́n kó má bàa dàrú, ó kù sọ́wọ́ èmi àti ìwọ. Bẹ́ẹ̀ ni, òdodo ọ̀rọ̀ ọmọ ìyá ìsọkúsọ ni o. Kí ilẹ̀ Yorùbá má bàa dàrú, ó kù sọ́wọ́ èmi àti ìwọ. Àsìkò yìí ni màá rọ ẹ̀yin ọba tí ẹ̀ ń bára yín jà, ẹ continue o, ẹ máa bára yín jà lọ. Èmi ò ní plead sí yín mọ́ pé kẹ́ jáwọ́. Ẹ máa bára yín jà lọ. Kódà tójú bá ti mọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní kógun ya pálásì ara yín kiri. A ti sọ wípé a ní bú yín mọ́, ṣùgbọ́n ojú á tì yín tẹ́ bá jáwọ́ nínú ìjà tẹ́ ń bára yín jà. À ń sọ wípé ogun wọlé dé torí pé ẹ̀yin kan àwọn Sultan Sokoto ti gbówó fún yín, wọ́n ti gbé òbítíbitì owó fún yín. Ẹ wá jókòó, ẹ wá ń dà àlàáfíà ilẹ̀ Yorùbá rú. Ẹ dẹ̀ pera yín lọ́ba aládé nílẹ̀ Yorùbá. Èwo ọba aládé. Ohun tí wọ́n lo Àfọ̀njá fún lọ́jọ́ kìíní àná, the same thing náà wọ́n tún ń lò yín fún lénìí. The same thing lọ́ tún ń lò yín fún. Ogun surround everywhere. Iṣẹ́ tó yẹ kẹ́ pe ará ìlú, kẹ́ pe onílé, kẹ́ pe àlejò. Kí la máa ṣe? Kí ni ṣíṣe? Kí láì ṣe? Kí ni ẹbọ nìkan ṣe? Kí ni ètùtù? Iṣẹ́ tẹ́ fi máa ṣe yẹn. Èmi la gbà. Èmi ló lè fi Ṣèyí Tinubu. Èmi ló yẹ kó fi jẹ ọ̀kan náà mọ́. Èmi ló yẹ kó fi kinní kan kó fi jẹ kinní kan igbá. Èmi ni ó lè fi ẹnìkan tí ó lè fi jẹ kinní kan nílẹ̀ Yorùbá. Ẹ má stop ìjà o. Ẹ máa bára yín jà lọ. Ìtàn ò ní gbàgbé yín. Bẹ́ẹ̀ ni, ìtàn ò ní ṣe kí ni? Ìtàn ò ní gbàgbé yín. Ẹ máa bára yín jà lọ. Ẹ máa gbégbó tójú bá ti mọ́, ẹ kógun lọ pálásì ara yín. Ẹ lọ máa ẹ kó àwọn ọmọ ogun yín kẹ́ kó lọ pálásì yín. Ẹ bára yín jà dáadáa. Àmọ̀ràn tèmi á máa gbà yín láti ní lọ nìyẹn. Ẹ má jáwọ́ nínú ìjà o. Ẹ máa bára yín jà. Èmi lolórí,
èmi lọ̀gá, èmi ní kinní kan, ẹ máa bára yín jà lọ. ìtàn á sọ nípa tiyín, á sọ nípa tèmi. nígbà tó bá dẹ̀ tó àkókò ẹ máa mọ̀ wípé owó tí ẹ gbà lọ́wọ́ àwọn Sultan Sokoto yẹn, ẹ máa mọ̀ pé ẹ tún gbowó ẹ̀mí ara yín ni nígbà tó bá tó àsìkò, nítorí pé wọn ò ní fi ẹ̀yin náà lẹ̀, wọn ò ní fi yín lẹ̀. ẹ lọ béèrè ìtàn Àfọ̀njá dáadáa. nígbà náà lọ́hùn tí a ní mi ìtàn Àfọ̀njá rò bóyá òun rí ìfà ni, àdẹ́bùdìde nǹkan ó kógun ti àwọn èèyàn ẹ̀. ẹ wá wò ẹ wo bọ́n ṣe ṣe ayé Àfọ̀njá. ẹ wo bọ́n ṣe ṣe ayé Àfọ̀njá. Koikimedia will bring the work closer to your doorstep. Abáríkà ọdún tuntun, gbogbo ẹ̀yin fans wa, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a ní ṣubú dànù lọ́dún tuntun. A ní fi ìròyìn ìbànújẹ́ ṣọdún tuntun o. ìbànújẹ́ ó kéré ó tóbi lọ́dún tuntun kò ní wọlé tàn wá o. Aṣọdún ayọ̀. ẹ ṣé gan ni. ẹ̀yin tẹ́ ti bá wa share, ẹ̀yin tẹ́ ti bá wa like, ẹ sì máa bá wa share lọ o. Still under attack ni o. Still under attack ni o. ẹ sì máa bá wa share o. torí àmọ́ bí tí ẹ máa share dé, àmọ́ platform tí ẹ máa share dé tó ti máa rescue ẹ̀mí àwọn èèyàn ní Ọ̀wọ̀ local government. kò ní bàjẹ́. wọ́n kọ lẹ́tà láti bí oṣù bíi 6 over 6 months sẹ́yìn. ẹ wá wo ọjọ́ tí wọ́n wá báyìí, a sọ fún yín ó lè má jẹ́ during that time tó kọ lẹ́tà náà máa wá. The first letter wọ́n kọ sí Ọ̀wọ̀, the second one tí wọ́n kọ ní oṣù bíi 2 sẹ́yìn báyìí wọ́n kọ sí kí lorúkọ ẹ̀ Ìgáṣí Èrìtì Àkókó náà kọ sí. ẹ wá wo ibi tí wọ́n wá lọ gbà yọ báyìí lálẹ́. ẹ wo ibi tí wọ́n lọ gbà yọ ní on the 1st. ẹ wo ibi tí wọ́n gbà yọ. ṣùgbọ́n tí gómìnà yín ní Ondo State bá máa ṣe, ọ̀wọ́n ọba ló ń ra mọ́tò fún. ordinary ojú ọ̀nà kò bá yín ṣe ní Ondo State o. ṣùgbọ́n ó lè rówó ra mọ́tò fún àwọn ọba láti lè rójú rere wọn fún second time. bẹ́ẹ̀ náà ló ṣe ń rà fún àwọn state assembly, bẹ́ẹ̀ náà ló ṣe ń rà fún àwọn chairman local government, látàrí wípé kí gbogbo wọn sì lè support ẹ̀ fún second time. mo ń wo the same gómìnà yìí, ó lọ síbì kan of recent ní Ayédàtiwa. wọ́n á rí pé ẹni tó yẹ kó máa pa òkúta tí àwọn èèyàn náà tún ń èlì ẹ̀, wọ́n tún ta ló tẹ̀ kó bá àwọn èèyàn yìí wọn gan-an. ẹ wo ọdún tuntun la wà àti ẹ fẹ́ sọ̀rọ̀ kùbákùgbé. ara rí la fi ṣọdún. ó dàbọ̀. Koikimedia will bring the work closer to your doorstep.